nítorí ẹgbẹ̀rún méjì náírà tí wọ́n ló jí ìyá àtọmọ lu Sukura Lalubami. Àhámọ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò civil defence ẹ̀ka tìpínlẹ̀ Kwara ní abilékọ Ádámọ̀ Yunusa àtọmọ rẹ̀ Saheed Yunusa wà báyìí o. ọmọ ọdún 12 kan Sukura Suleiman ni wọ́n lù Lalubami fẹ̀sùn pé ó jí ẹgbẹ̀rún méjì náírà 2000 wọn gbé. nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ àjọ ẹ̀ṣọ́ civil defence ní Kwara Ayẹni Ọlásùnkànmí fi síta lọ́jọ́ ìṣẹ́gun túsídéé ọ̀sẹ̀ yìí tó tẹ Aláròyé lọ́wọ́ nílùú Ìlọrin ló ti ṣàlàyé pé àwọn ẹlẹ́yinjú àánú kan láàrin ìlú ló ta àwọn civil defence lólobó pé abilékọ Ádámọ̀ lu ọmọdébìnrin ẹni ọdún 12 kan Sukura Suleiman ní agboolé onípọ̀nmọ́ ayélabówó lágbègbè oko olówó nílùú Ìlọrin. èyí ló ṣokùnfà bí wọ́n ṣe mú Ádámọ̀ àtọmọ rẹ̀ ọkùnrin Saheed tí wọ́n jọ pawọ́pọ̀ lu ọmọbìnrin náà ní àlùdákú fẹ̀sùn pé ó jí ẹgbẹ̀rún méjì náírà wọn gbé. ọ̀gá àgbà àjọ náà ní Kwara Muhammad Tokri Ibrahim ní lẹ́yìn tí àwọn bá ti ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí àwọn afurasí méjèèjì yóò fojú ba ilé ẹjọ́ ni.